lọ́fà máa ń jọ. ẹ̀sìn mi lè ọlọ́fà. lọ́jọ́mù ìjà kan ìjà pé ìtọ́jà lọ́fà. ìjà kan ìjà pé ìtọ́jà lọ́fà. Usmanu mi. Wọ́n kọ́ Miriam. Usmanu mi. Alayiki ayé. Alayiki ayé. Miriam. Alayiki ayé. Aja Miriam. Alayiki ayé. Alayiki ayé. Alayiki ayé. Alayika wọn pa ní àyíké wá sí wù. Májímù alayika ó mọ̀ kánáà. Alayiki ayé. Ala 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 ala. Mo tẹ̀lé Usmanu lọ. Èmi yé mi mo tẹ̀lé Usmanu lọ. Èmi yé mi mo tẹ̀lé Usmanu lọ. Èmi yé mi mo tẹ̀lé Usmanu lọ. Èmi má yé mi mo tẹ̀lé Usmanu lọ. Èmi yé mi mo tẹ̀lé Usmanu lọ. Yasin wali Qur'an li hakimi. Tèmi yé mi mo tẹ̀lé Usmanu lọ. Ani tèmi yé mi mo tẹ̀lé Usmanu lọ. Waya wiyansuruni. Aya national president olórí ẹgbẹ́ wa Yasin abiwa pẹ̀lẹ́ bí orí ẹ̀ẹ́dù àti ńlọlórí àní ẹni national union Yasin àgbékalẹ̀ ọ̀rọ̀ bẹ́yàn bá ní lọ́wọ́ tó sì tún ṣọ̀rẹ́ Ọlọ́run Wasiu Ayinde ọ̀rọ̀ ẹ̀ ìṣe ní ọmọ di títò níwájú Ọlọ́run ní ìgbà gbogbo mímọ̀ ṣe kọ́ ara mi Usmanu ní àdúrà ṣáà ló ń gbà ó. ẹ̀yin náà wò ilé ọmọ onímọ́tò làwà yìí arábẹ́ ń bí ilé national union ọmọ nígbò owó ṣe òṣà làwà yìí ẹ wá àwọn èèyàn ojú ọmọ onímọ́tò lọ́tùtù yìí ọmọ nígbò owó ṣe òwe ẹsẹ̀ tó ná gbogbo wọn náà rí mọ̀ ní ìlò ná lówó lọ́wọ́ gbogbo wọn kọ́ni aláàbá ara wọn jayé ńláńlá wọ́n fọwọ́ tọ́mọ lọ síbi tó ga Wasiu Ayinde gbogbo ẹgbẹ́ onímọ́tò àpamọ́wọ́ owó àtàjèrè ọjà ògùn àṣẹlẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn gbogbo wa pátápátá ẹ kú oríire araba mi ilé national union tuntun ilé yìí kò ní fakú fún wa lọ́la lọ́wọ́ bá gbogbo pátápátá mọ́tò sórí títì ọmọ nígbò owó ṣe ayin lọ ayin bọ̀ ọ̀gọ́ngọ́ ọ̀nà báyìí òun lalákẹ́ sọ Wasiu Amina lórúkọ president mo fà ládùúrà gbogbo wa lọ́la ọlọ́run ọba a ò ní ṣubú dànù àdúrà wa kì í gbà kálábà bí. Yasin wáyé láàrin àṣírí Usmanu Yasin náà jímù
owó ọkọ Mariam wáyà bí ìyàwó sùúrù ní wọn náà sì rà náà sì sá bìjà yìí Rasulullah wọn ò kàkà sáyìíza Usman Yasin wáyà bí ìyàwó sùúrù ní ọlọ́wọ́ ọba ló ń jẹ́ bẹ́ẹ̀ wáyà bí ìyàwó sùúrù ní. ويا أنصرني ونصر عزيزا بجاي رسول الله وموسى كسائزا وأيوب وأيايا ومكيل وجبريل وعيسى وموسى والملك سليمان والنبي أيوب وأيايا وزكريا وجبريل ومكيل والنبي محمد والنبي محمد والنبي محمد والنبي محمد ياسين والنبي محمد عثمان أحمد والنبي محمد تنيني موديل ناشونال تنيني موديل ناشونال Èmi ni mo tẹ̀lé national lọ. Èmi yé mi mo tẹ̀lé national lọ. Èmi náà yé mi mo tẹ̀lé national lọ. Èmi yé mi mo tẹ̀lé national lọ. Ajá Miriam, ọlá mọ̀dá Tamina, mọ̀dá Suleiman mi mọ̀dá Tabiba. Mother Takim me, Mother Zainab me, Mother Muhammadu Jami, Jamiria. Tèmíyèmí mo tẹ̀lé national. Tèmíyèmí mo tẹ̀lé national. Usmanu la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Yasin la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Kuntu ala jalailu, kuntu ala jalailu. Asibunallahu wa ni'mal wakil. Asibunallahu wa ni'mal wakil. Imam Amru sarada shay'a. Asibunallahu wa ni'mal wakil. Wa ni'mal nasiru wa ni'mal maulana. Asibunallahu wa ni'mal wakil. Wa ni'mal nasiru wa ni'mal maulana. إنما أمره سعادة شيئا حسبنا الله ونعم الوكيل أيقول الله كن فيكون حسبنا الله ونعم الوكيل أين يرى ودايا تجود يوم أبدا ìṣọ̀lá ọ̀rọ̀ ẹ̀dá ayọ̀ ọmọ Usman mi Yasin ìṣọ̀lá ọ̀rọ̀ ẹ̀dá ayọ̀ àìlẹ́ni lẹ́yìn o ká máa jẹun tó dá o tájú nínú ìṣọ̀lá ẹ̀dá ayọ̀ ìṣọ̀lá mi Yasin lẹ́yìn Usman. Ló fi jó lórí ẹgbẹ́ ló fi múlẹ̀ lọ́wọ́ ilé ṣe ń dùn ló ń dán ní kálukú ṣe jẹun náà yó kùsù mọ́nú mi bàbá aláàánú ó wá bímọ rere lára aṣọ làátàjù mi tájù nínú mi ọmọ àgbẹ̀dẹ alágbẹ̀dẹ àkọ́kọ́ alágbẹ̀dẹ àárín alágbẹ̀dẹ ìgbẹ̀yìn ẹ bá lùlù ẹ fún ẹ lùlù ẹ fún.
ìṣẹ̀lẹ̀ akẹ́kọ̀ọ́ ọ̀bẹ̀rù ẹ̀mú kíkú náà máa tẹ̀mú mú wa. Ìṣọ̀lá 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 mi tájú nínú ìní ọmọ tàgbẹ́lẹ́ ọmọ tí súnmọ́nù ọkọ̀ ọmọ yà sí ó ṣe Ìṣọ̀lá adé. Ìṣọ̀lá adé. Ìṣọ̀lá mi tájú nínú Ìṣọ̀lá adé. Ọmọ Usman Najib ọmọ Yasin Ìṣọ̀lá mi tájú nínú Ìṣọ̀lá adé. Ó kú oríire. Ó kú oríire. Ó kú oríire. Ó kú oríire. Ilé náà á ṣayọ̀. Ó kú oríire. Ilé náà á ṣayọ̀. Ó kú oríire. Àti sílé ẹ̀bẹ̀ wa o. Ó kú oríire. Ìṣọ̀lá àṣìlé ẹ̀bẹ̀ wa o. Ó kú oríire. Àmàtí sílé ẹ̀bẹ̀ wa o. Ó kú oríire. Àti sílé ẹ̀bẹ̀ wa o. Ó kú oríire. Ó kú oríire. Ó kú oríire. Ọmọ alágbẹ̀dẹ àkọ́kọ́. Ọmọ alágbẹ̀dẹ àkọ́kọ́. Ìṣọ̀lá mi tájú mi. Ọmọ alágbẹ̀dẹ àkọ́kọ́. Ọmọ alágbẹ̀dẹ àkọ́kọ́. Olùkọ́ mi sí ìwọ́dọ̀ mi. Ìṣọ̀lá dé. State chairman national ní Lagos state gbogbo lé lọ́wọ́ ẹ lọ́wọ́ tájú àgbẹ̀dẹ. ọkọ̀ alájà Ìyábọ̀dé ọkọ̀ Rashida wọ́n ní máa kí Mariam first lady national Alájà Mariam. Ìṣọ̀lá ọ̀la bàbá sílẹ̀ bàbá táwa ká lùtù bàbá sílẹ̀ ìwọ̀nà bàbá lásùbọ̀mí. Àgbẹ̀dẹ tájú dìní mi ilé lọ́wọ́ ẹ lọ́wọ́ tájú lòdì ilé mú tájú lòdì ilé mú tájú lòdì ilé mú. Ìjọba kẹ́ òjò ọmọ ẹ̀kọ́ ló ń jó Ìṣọ̀lá. Tájú lòdì ilé mú tájú lòdì ilé mú. Ìṣọ̀lá kọ́ bá fẹ̀kùn wájà ọmọ máa fẹ̀kùn wájà. Òkété òkété ò bẹ́ kìjà mọ́ ìyọ́ lẹ̀kùn yọ. Ìyọ́ lẹ̀kùn yọ ìyọ́ lẹ̀kùn yọ ìyọ́ lẹ̀kùn yọ ìyọ́ lẹ̀kùn yọ. Òkété òkété ò bẹ́ kìjà mọ́ ọmọ máa fẹ̀kùn wájà. Ṣé rí iṣẹ́ wa bẹ́ẹ̀ ò rí iṣẹ́ wa? Òkè ni ẹ wò òkè ni ẹ wò ṣé rí iṣẹ́ wa? Ìṣọ̀lá sọ́rí iṣẹ́ wa mo rí iṣẹ́ ẹ̀wòlé ẹgbẹ́. Ilé ẹgbẹ́ òkè ni ẹ wò ṣé rí iṣẹ́ wa? Ṣásùn ni àbọ̀ òrí. Ṣásùn ni.
ITW ṣásùn lónìí ṣásùn ní ṣọ́ọ̀rí ní ṣẹ́rí iṣẹ́ wa bẹ́ orí iṣẹ́ wa òkè ní ẹ̀wò òkè ní ẹ̀wò ṣẹ́rí iṣẹ́ wa. Ire kó kárí fún wọn náà Jango àwọn bá ṣe tì wọn náà ire kó kárí Jango ọmọdé Ọ̀ṣun ire kó kárí ṣe rí iṣẹ́ wa bẹ́ẹ̀ ò rí iṣẹ́ wa òkè níyàwó ṣe rí iṣẹ́ ṣásùn ní ṣọ́ọ̀rí ní àbọ̀ òrí ṣọ́ọ̀rí ní. Ṣẹ́rí iṣẹ́ wa bẹ́ orí iṣẹ́ wa òkè níyàwó ṣẹ́rí iṣẹ́ wa ire kó kárí ẹ̀ Jango ni ire kó kárí ẹ̀ Jango ni ire kó kárí ẹ̀ Jango ni ire kó kárí alága Togun state Jango. Adéọ̀ṣun ire kó kárí àwọn tèmi Àyìndé òkè wá ní ọtí ire kó kárí Jango ire kó kárí ire kó kárí ire kó kárí ọmọ tá Adéọ̀ṣun Jango mi Alhaji Maju àsìkò tiẹ̀ ó ń sọ gbogbo national báyìí kálukú ń jẹ wọ́n yó kò sí ìjà nínú ẹgbẹ́ wa àmì o. Àjìnájú mú mi yọ sí kò sí ìjà nínú ẹgbẹ́ wa kò bàjẹ́ o yóò máa dùn ní bẹ́ẹ̀ni kọ̀ọ̀rọ̀ kò bàjẹ́ o pé kọ́ lè máa yọ. Bẹ́ẹ̀ni kọ̀ọ̀rọ̀ kò bàjẹ́ o pé kọ́ lè máa yọ. Kò ní bàjẹ́ o yóò máa dùn ní bẹ́ẹ̀ni kọ̀ọ̀rọ̀ kò bàjẹ́ o pé kọ́ lè máa yọ. Kò ní bàjẹ́ o yóò máa dùn ní bẹ́ẹ̀ni kọ̀ọ̀rọ̀ kò bàjẹ́ o pé kọ́ lè máa yọ. Agége lọ̀gá gbé o, agége lọ̀gá gbé. Agége lọ̀gá gbé o, alaikia ye yasi alaikia ye alaikia ye alaika o Batamala alaikia ye alaika o Batamala alaikia ye lausaloti wa wọ́n bá lọ ìdámi ẹ̀sìn ẹ̀dẹ́gẹ́ Alhaji náà dìbò mi ọmọ Yasin. olórí ẹgbẹ́ wa Yasin olórí gbogbo national ní papọ̀
àdúrà ló ń gbà kì í ṣàgbára o àìsí araba bí. Nàjí ìmú mi, nàjí ìmú mi. Nàjí ìmú mi, nàjí ìmú mi. Ọlọ́mọge sí. Nàjíìmù mi, nàjíìmù mi. Olórí ẹgbẹ́ wa, nàjíìmù mi. Ìlú Àbújá lọ́mọ ń lọ, nàjíìmù mi. Ìlú Àbújá lọ́mọ ń lọ, nàjíìmù mi. Olórí ẹgbẹ́ wa, nàjíìmù mi. Olórí National Union. Àbújá lọ́mọ ń lọ. Àgbẹ̀dẹ lónìí kí ẹ. Àgbẹ̀dẹ lónìí kí ẹ o. Gbogbo Lagos State executive gbogbo wọn lónìí kí ẹ. Olórí ẹgbẹ́. Àyìndé oníwà ọ̀làhùn arábàmbí. Àyìndé ti gbọ́ rí ẹ̀ǹdẹ́ o. Gbogbo National Union State Exco gbogbo yín mọ́kí. Látọ̀rí ìtajù àgbẹ̀dẹ. Ìṣọ̀lá ní báàdì irú tó di ilé mú. Oni state chairman olórí ẹgbẹ́ wà lè Èkó ń bí ní Lagos State. Pẹ̀lú Chief Sunday mi Yusuf mi deputy chairman ẹ̀bà mi kí solution gbogbo ara mọ́ fi kí iye o. Ọkọ sẹ́yà mi sweet baby ọkọ dẹ́rẹ́ mi. Deputy State Chairman Honorable Odukunle Ajilomi. Vice Chairman Baba Ajilomoki. Dr. Matthew Dayo Oloko State Secretary Ọkọ Florence bèbí ọkọ pé mi sọ́nà. Àtàlájì wá sí Wùmí Alábẹ́dẹ́ Vice Chairman. Ọ̀túnba Wàlíù Dáìsí mi Vice Chairman. Adébáyọ̀ Àjàyí Àjàyí mi Concord mi o Vice Chairman. Àtàlájì Musili Àyìndé Àndé ọmọ Akínsàyà MC Olú ọmọ Treasurer pẹ̀lú Chief Olúṣọpẹ́ ọmọ Bọ́dúndé Deputy Treasurer mi o. Comrade Sẹ́ríkì Tókunbọ̀ Financial Secretary mi ọkọ̀ mọ́kànlá tẹ̀mí yìí rẹ o. Ọkọ̀ Bọ́dúndé Deputy Treasurer mi o. Comrade Sẹ́ríkì Tókunbọ̀ Financial Secretary mi ọkọ̀ mọ́kànlá tẹ̀mí yìí rẹ o.
ọkọ̀ bọ́sẹ̀dé mi ọkọ̀rù káyà zẹ́ríkìdò ògùn bọ̀ yìí ó ṣe Alhaji Fatai Imam State Organizing Secretary àti Comrade Ifeoluwa ọmọ Adelusi Deputy Organizing Secretary Alhaji Rasaki Moganjio pẹ̀lú Comrade Samson Alaba Deputy Financial Secretary Alhaji Muda Shaina mi ẹgbẹ́ ẹ̀dìrẹ́ Alhaji Mutiu Muftau Trustee Comrade Joseph Ọmọdọdúnsọ̀yà mọ̀ọ́lá balala wà sí wáyé Kẹ́hìndé ọmọdáwùdù yíyá mọ́mẹ́jì mi tó kókó Tijani Perkins Peter alọ́wọ́jọ́ rẹ̀ gbogbo yín mọ́kí Victor John Governor Mustapha mi ṣe go pẹ̀lú Sulemanu mi ọjọ́ra Kúdẹ́tì ìkúdẹ́rẹ́ ẹ̀tì mi Sule Maito pẹ̀lú Fẹ́mi Jébron Fẹ́mi ọmọ tọ̀nà sọ̀yà Dèmọ́lá mi Táíwò ẹ máa mọ kí ẹ ò Táíwò Adémọ́lá àtọ́láhùn mi Mọ̀nsúrà Mojísọ́lá mi Martins àti Fatai Alimi àtàkì Maria ọmọ Tijani Gbẹ̀ngàn Adékúnlé pẹ̀lú Johnson ní Ògúntadé Dékúnlé ọmọlá wálé ní o ìyẹn Kúnlé rí pọ́ọ̀lì o. Àtàdù Rasaki mi ìrókò Rasaki mi àwọn state exco gbogbo yín mọ́ kí a kú oríire tìlé ẹgbẹ́ tuntun a máa kú oríire tìlé ẹgbẹ́ tuntun mo náà kú oríire tìlé ẹgbẹ́ tuntun ẹ kọta wa ní Lagos State a ní ṣubú dànù lọ́lá ọlọ́run àmì àṣẹ Tajudeen ọmọ Àgbẹ̀dẹ olórí ẹgbẹ́. àìní ọmọdé ọ̀la alábàámi bàbá wa jáde náà sùúrà máa ń gbọ́ bí mo ṣe ń wí ọmọ ìdálẹ̀ mi nìjẹ̀bú òde dé ṣìnà ọmọ Àjàyí máa ń gbọ́. Àwọn former state chairman gbogbo yín mọ́kí Akílú of Lagos máa gbọ́ bí mo ṣe ń fọrin mi ọkọ̀tà yìí máa tù bàbá Síkírá bàbá wa jáde iná sùúrà tù mí ẹ̀dálẹ̀ mi Àjàyí mi ṣìnà ẹ̀dálẹ̀ mi ẹ̀dálẹ̀ mi Ìjẹ̀bú Òde ẹ̀dálẹ̀ mi. ọmọ ẹ̀dálẹ̀ mi Ìjẹ̀bú Òde ẹ̀dálẹ̀ mi. Alhaji Bashiru Alhaji Ibrahim Yami àtọ̀dá Bashiru mi ò bàbá wa máa wọlé Àjàyí mi ṣìnà ẹ̀dálẹ̀ mi. Àjàyí mi ṣìnà ẹ̀dálẹ̀ mi. Bàbá wa jáde náà sùúrà ẹ̀dálẹ̀ mi.
bàbá wa jáde náà sùúrà. bàbá wa jáde náà sùúrà. owó ọkọ̀ Táyìbá. Àjàyí mi ìṣínà. Àjàyí mi ìṣínà. ọmọ ẹ̀dá lérè mi níjẹ̀bú òde ọmọ ẹ̀dá lérè mi. Akílù ọmọ ẹ̀dá lérè mi ọmọ ẹ̀dá lérè mi. Désínà mi ọmọ Àjàyí mi o. Désínà mi ọmọ Àjàyí mi o. Adésínà mi ọmọ Àjàyí mi o. Ẹ̀dá lérè mi ọmọ Àjàyí mi o. Désínà mi ọmọ Àjàyí mi o. Bàbá wa jáde náà sùúrà. Bàbá wa jáde náà sùúrà. Désínà mi ọmọ Àjàyí mi o. 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 Àgbẹ̀dẹ ó ṣeun tákin gidi ń ṣe oko gbogbo lé dání èèyàn ní ṣe èrú èyí onítọ̀hún kọ́ má ṣe lẹ́yìn dáadáa ẹ̀yin owó ẹ̀yin ọmọ àlàáfíà àìkú balẹ̀ ọ̀rọ̀ mi ájúdí ni mo kí ẹ ìṣọ̀lá o ìṣọ̀lá oko gbogbo lé dání ilé òní tú lórí ẹ ìṣọ̀lá o. Désínà mi ọmọ Àjàyí mi o. Adésínà mi ọmọ Àjàyí mi o. Bàbá wa jáde náà tù mí. Wa jáde náà sùúrà. Wa jáde náà sùúrà. Désínà mi ọmọ Àjàyí mi o. Désínà mi ọmọ Àjàyí mi o. Gbogbo Ìdúmọ̀tà Èkó ń kí ẹ. Gbogbo Alákòró ń kí ẹ. Gbogbo ìlú Èkó à ń kí ẹ. Gbogbo ẹja lónìí ń kí ẹ. Gbogbo Ìdúmọ̀tà pátápátá gbogbo Lagos Island Désínà gbogbo wa ń kí ẹ. Ìsàlẹ̀ òfin ìsàlẹ̀ Èkó Ẹ̀pẹ́ Tẹ̀dó gbogbo wa ń kí ẹ. Ẹ̀dálẹ̀ gbogbo wa ń kí ẹ o. Gbogbo wa ń kí ẹ.